ألا إن أمر الله ọmọ ìyá mi tọ́lọ́run bá ti pè bùbù pé ọ̀jẹ̀ nínú ayé timetable ayé ò sí lọ́dọ̀ mi tọ́lọ́run bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá ni ó ṣe ìtọ́lọ́run bá kọ ni ó ṣe ìtọ́lọ́run bá ní ò ní ṣe é ṣe kò ní ṣe é ṣe téèyàn bá ti níyùn lẹ́mìí yọ gbádùn ayé àfa wa ń pè Allah kẹ́tí ọgbọ́ inna amúra Allah ìtọ́lọ́run ọba bá ti pa láṣẹ lórí ẹ̀dá láyé yóò débì yóò ga yóò lọlẹ̀ yóò tẹ̀ lọ́wọ́ yóò jẹ tiẹ̀ òní yóò máa lọ bí yóò máa lọ òkè yóò máa lọlẹ̀ wọ́n máa pè ní ìsìn wọ́n máa pè lọ́tún wọ́n máa pè lọ́sì àti wọn àti àti sọlọ́mágèdè kọ̀ọ̀kan lọ́hùn àlá. على الناس ترى لم يكن أن يدافع kọ́rọ̀ wá pọ̀ káwọn èèyàn máa ń pé lágbájá ìní ń sọ̀rọ̀ lágbájá ní wí lágbájá ìtí àwa ń wí náà ọba ti pọ́ ọmọ dẹtí sí wọ́n ní wọ́n pé ò ní láṣeyọrí kankan ìwọ ni owó ra rẹ pé kí ni mò ń ṣe yìí sọ́bàtọ̀ ọlọ́run mu sèmi ìparọ́ sèmi ìṣèké nígbà àwọn gbé interview fún mi ṣe ń jàmbá nígbà àwọn pè mí sọ̀rọ̀ ṣé kí lọ́lọ́run lọ́dà ṣe ni mo ṣe tọ́ ọ bá ti ṣe ufawidu amúríkà ilà ọ̀bùnẹ́kẹ́rì yá kọ́rọ̀ rẹ sọ́dọ̀ ọlọ́run ọba tó ní ọ́ kí wàá ní wá sí wa níwọ̀nba mo kí gbogbo olólùfẹ́ mi kú lé tẹ̀ bá ń pọ̀ lọ́n jẹ́ alálùbáríkà jésẹ̀ ẹ̀wọ́ lálùbáríkà yóò ní nǹkan márùn-ún àwa fẹ́ mú méjì péré àwọn èèyàn máa pé iṣẹ́ rẹ̀ lálùbáríkà ọmọ yóò lálùbáríkà kéwù yìí lálùbáríkà ilé yìí lálùbáríkà ọmọ yìí lálùbáríkà ó kéwù rẹ̀ lálùbáríkà ṣé mọ́tò ńlá ni ṣé létọ́pọ̀ lálùbáríkà àgùntàn ẹ̀rí tí mo fi sọ́wọ́ yìí 1 billion ní ṣe lálùbáríkà ẹgbẹ́ ń pẹ́ lágbájá ó kù àkí aláàbúrú kìí ṣe ìbú èyí ó kù lóòótọ́ àmọ́lágbájá ọwáyé supplier ní supplier rẹ̀ lálùbáríkà lágbájá onímọ́tò ní mọ́tò rẹ̀ ọlálùbáríkà tamado ọba ní ọlálùbáríkà kí ni ti ń jálùbáríkà àkọ́kọ́ iná ní tẹ́kí wà láà Suratu Tọ́lákì ọmọ yattaqillaha yaj'al lahu makhrajan wa man yattaqillaha yaj'al lahu makhrajan. ọlọ́run ní gbogbo ẹni wọn bá ti lè bẹ̀rù èmi ọlọ́run lórí owó tó ní lórí ọlá tó ní lórí ipò tó wà lórí ààyè tó wà lẹ́kítọ́rà ni ọ́ sọ̀rọ̀ bọ́mọ sùn kíláàsì rí tíṣà ni ọ́ sọ̀rọ̀ bọ́mọ sùn ní ọ́fíìsì rí oníṣòwò ni ọ́ lọ́jà tó bá ti di wípé ọlọ́run kí ọ nílé epo rẹ ọlọ́run kí ọ nílé iṣẹ́ rẹ kódà ẹlòmí àgbàro ló tó lọ ṣe ó wà pé inú àgbàro orí ebè náà ní tí ń kí ẹni ọwọ́ gbòmí fún un a máa ń pé ẹlẹ́gẹ̀ẹ́ àbọ̀ wọ́n wà máa rí pé olùsí ní bó ṣe jólósì tó náà ní kí obìnrin olóbìnrin tó wá kẹ́gẹ̀ẹ́ mọ́lẹ̀ iṣẹ́ rẹ̀ ò lè lálùbáríkà ẹni tó lálùbáríkà alákọ̀ọ́kọ́ iná níta ni ẹni tí ń bẹ̀rù ọlọ́run tó bá ti wá bẹ̀rù ẹ̀ pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìjọ mú ti ń jálá láàfá ìyàwó mi ò kí mọ́lẹ̀ rí congratulation kéwù rẹ̀ lálùbáríkà ìjọ mú ti ń já àfá ń ò lù jìbìtì rí báríkà congratulation ìjọ mú ti ń jálá láàfá ń ò ṣẹbọ rí congratulation àmọ́ wá jẹ́lẹ́bọ mọ́tò eléyìí mọ́tò tọ̀hún mọ́tò tìyín
ọwọ́ ń kájọ mọ́ra wọn wọ́n ní ọlọ́run kẹ́ ọ lálùbáríkà wàláhì ọ lálùbáríkà bí yáàrí ó sì pọ̀ tó nù kí làbí ńlá rẹ̀ ẹja wa mú ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní kọ́dẹ̀ arọ́fà Aliyu radiyallahu anhu ani taqwa wọ́n lọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ali kí ní jẹ́ bẹ̀rù ọlọ́run Ali ní nǹkan mẹ́rin. awalan al-khawfu min al-jalil. awalan al-khawfu min al-jalil. ó ní tí ń jẹ́ àlùbáríkà àkọ́kọ́ mọ́mọ́ Ali tó jẹ́ kọ́kọ́rọ́ mímọ́ ó ní al-khawfu min al-jalil àfà orí wọ́n náà mọ́ tí ń ṣe ọ ní orí bí ayé ń lọ ni orí bí ayé ń lọ al-khawfu min al-jalil mọ́mọ́ Ali ní number 1 ní kí ìbẹ̀rù ọba tó dáyàn ọba tó lókè tó nílẹ̀ tó láàrin so lásìkò tẹ́ bá ń rojọ́ rẹ̀ kí wọ́n ni ó check ara rẹ̀ láàrin wa tọ́lọ́run ìwọ́n ni ó wúra rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó wà lóru ó wà láàárọ̀ ó wà níyàlẹ́ta wọ́n fọ́rọ̀ lọ wọ́n pè ọ́ sí ní tí wọ́n bá pè ọ́ sí má lọ ní tí wọ́n bá dá ọ sí má dá sí so wọ́n rẹ̀ tí ẹ bá dá ọ sí fọlọ́run sí number 1 nígbà wọn wá ní ó ṣe interview so fìdánwò hàn àwọn èèyàn gbà tó ṣe interview so fìdánwò questions so fi hàn àwọn tí ń bẹ́ńbẹ́ tó bá ti ṣe tí a bá wí 1 billion kárí lọ padà gbà lọ́dọ̀ ọlọ́run al-khawfun min al-jalil ìbẹ̀rù ọlọ́run tó tóbi jù tó bẹ̀rù ọba tó bẹ̀rù olóyè tó bẹ̀rù ọlọ́lá tó bẹ̀rù ẹni ó fi wọ́n bẹ́ẹ̀ yóò mọ gáìdì ẹ ti jálùbáríkà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì al-amalun bit-tansil mama Ali lọ kaba wọn pé gbogbo ní definition ẹlọ́njẹ́ lálùbáríkà ẹlòmí ọwà kagbádọ́rùn jalamiya kí ní dáwọn aláàlẹ́ Nàìjíríà ń tọ́ sọnù ní mo dé Ethiopia mo sì ń sun ẹkún mo wá ka plane Ethiopia tí wọ́n kọ Ethiopia sára rẹ̀ mo wá ka 1 2 3 4 à ń lọ Saudi àwọn àkọ́kọ́ lọ Ethiopia tí gbogbo dúkìá àwọn òtó dúkìá tí ń bẹ ní Imo State gbogbo tí ń jẹ́ gbogbo Ethiopia ọrọ̀ ajé tí ń bẹ ní Ethiopia ẹ má lo èkó kankan gbogbo kọ́ntì Ethiopia gbogbo tí wọ́n ní lọ́rọ̀ ajé láyé wọn ò lépo wọn ò ní kerosene wọn ò ní dísù wọn ò ní ọ́ìlì mo sì ka plane going to 94 tí wọ́n kọ Ethiopia sí Nàìjíríà ò sì lẹ́yọ̀ kan ní tí sì ń dá wàhálà ẹlẹ́ ni pé ẹnìkan ṣoṣo sì nílé 100 ẹnìkan sì nílé 1000 àwọn mo dúpẹ́ mọ́ra láǹfààní mọ́ra Ọlọ́run ní kí n rí àǹfààní ráńpẹ́ lọ́dọ̀ ẹ̀ ní ó súnmọ́ mi Abdulraufi Adésọjí Arẹ́gbẹ́ṣọlá Ọlọ́run sì lò láàrin ọdún 4 ìlú mi sì rí nǹkan 4 so wá rí tí tọ́lọ̀ ní kí ìlú mi orí 4 tálkìyàmù fi dé sọ́dàkọ́tún járíà so rẹ́ni wọ́n gbọ́ hospital wa kúrò lọ́yọ̀ tẹ́ni tó gbé wá bá ti ń gbàdúrà lòun wọ́n máa gbé pé ẹni ọta ń tọ́ yọ jẹ́ tìlú tó gbé kó dowó fún yóò máa bẹni ìyá wọn máa jẹ́ tiẹ̀ lọ ọjọ́ tá a lò nínú ayé kéré àmọ́jọ́ tá a bí jìyà bí jèrè ń tá a ṣe ń bẹ̀ lọ́pọ̀ lábẹ́já bá pẹ́ ń bẹ̀ 100 years tí èyàn bá ti lo 120 110 ó ti di dàkúdà ní ìsìn ẹnìkan mọ́kọ́ lọ jẹ́ á lo 150 ma ní igba ọdún kan bí máa rẹ́rìn ni mo fi ní òfin ṣe ọ̀rọ̀ bá dé gan mọ́ torí wọ́n ti máa fi bá dé tán ìyànjú ní ẹ̀bíríkì nǹkan ní Facebook tó nǹkan mọ́ igba ọdún kan ẹgbọ́n náà ṣe orí mi sórí ẹ̀ sì pé báyìí ṣá ẹni àmì igba ọdún kan onóòtú bu ẹ̀rìn igba ọdún tó bá dọdún kan tó bá dọdún mẹ́ta ń kọ́ ó di 600 years ò ní rẹ́ni sá ọmọ níbi àlùbáríkà wà kan àlùbáríkà kejì ń tọ́ sọ gangan kọ́ ń tí ń bẹ ń sálẹ̀ ọkàn alẹ́hàmàlò ká ṣiṣẹ́
pẹ̀lú bọ́lọ́run ọba tó fi Kùránì kalẹ̀ ti ní àṣẹ má wo hàn má wo hẹ̀ má wo wọ́n ní tọ́lọ́bà yẹn ní ọmọ sọ ẹlẹ́ẹ̀kẹta tí ń jẹ́ àlùbáríkà ní àrídà bilkali ọkọ̀ tí mo ti ń lò bọ́ọ̀sì tọ́lọ́run ti ṣe wọ́n bò mí náà ni ó ti pọ́dún 14 ní ìsìn àbí 13 sí 14 ọdún 13 tí mo ti ń lò mo change táyà asàfúlà mo change táyà lẹ́ẹ̀kan mo change ọ́ọ̀lì rẹ̀ bí 5 àbí 6 mo bá tún nù ní ìsìn ó tó dàbí tuntun ni sórí wọn bá ń tọ́lọ́run bá fún àrídọ́ bilkali kò sí ẹni níjọ́tọ́lọ̀ ní láǹfààní lágbájá fẹ́ gbàṣẹ́ kò sí ẹni tálàjì Dáúdà ní ó mú 5 kọ́bọ̀ wá ọba ẹ̀kẹ́ bẹ́ẹ̀ lórí jẹun wà ní Jánnà àmọ́ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti ẹ̀dá nǹkan wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tún kọ́ èèyàn bí èèyàn tó ti ṣe pé sàǹgbọ́ Ọlọ́run kún kálukú kó gbàgbé kalẹ̀ ọ̀rọ̀ dáadáa àmọ́ tó bá jẹ́ pé ẹnìkan wá bá mi lọ́wọ́ ní ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ gba promotion nígbà Ọlọ́run ní láǹfààní ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ gbaṣẹ́ ìjọba federal nígbà Ọlọ́run ní láǹfààní mo wá ní lọ́wọ́ mú 5 kọ́bọ̀ wá ó kún kálukú pẹ̀lú Ọlọ́run èmi ò ní ṣépè àmẹ́nu ní dákẹ́ àríbá bilkọlì tí a máa ń gbé lágbẹ́já lálùbáríkà supplier rẹ̀ ọlálùbáríkà kéwù rẹ̀ lálùbáríkà ìtẹ́ẹ̀rì lára rẹ̀ ni pé yọ́ máa yọ́nú síwọ̀n bá ti bá ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni ẹ bá ti rí tí ń yọ́nú síwọ̀n bá ti ń bẹ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ rẹ̀ lálùbáríkà ẹlẹ́ẹ̀kẹrin ó ní al-isti'dadu liyaumi rahim al-isti'dad gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ rẹ̀ tẹ́nà Allahu akbar ọlọ́nkẹ́ supplier ni ọlọ́nkẹ́ lecturer ni ọlọ́nkẹ́ gómìnà ni ọlọ́nkẹ́ àfáà ni alẹ́nu mi ò tún máa ṣe wàlímà lọ wọ́n sì àsìkò òun tún dé mi wòlímà kò ní dìde àfáà tí bá ń ṣe wàlímà lọ àbá àfáà ń ṣe mòlúdì lọ má sì fi gbọ́ àfáà yòówù torí ọ jẹ́ kò sí tó tó Kùránì nítorí ó ní nítorí ó dé kò sí táàfáà lè mà láyé tí ó tó sáàbé ká tó pa Nàbí Ọlọ́run wọ́n wá pèrún àfáà yẹn kàn máa ń kéwú ni o asàfùlà àfáà yẹn wọ́n wá ní kéwú à ń kàn máa ń kéwú lọ́ọ̀nì àsìkò wọn wá tó kí ni wọ́n ń fi kàábà sí nǹkan mẹ́ta wọ́n ń fi kàábà sí lọ́wọ́ wọ́n ń fi kàábà kọ́ máa ń kéwú wọ́n sì ń fi kàábà sí wàásù ìrun ọ̀ranyàn ìrun náfìlà wọ́n sì ń kàábà kò sí nǹkan kẹrin mọ́ nǹkan kejì wọ́n kàn máa ń kéwú nǹkan kẹta wọ́n sì wá sí nígun Ìmáàmù Àlì ní ìbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ fi ẹyọ kan kún nígbà tí ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n bùnú àbí òun á ní tí wọ́n bá ń pẹ́ lágbájá lálùbáríkà ìtẹ́ ẹ̀ máa rí inú ẹyọ kan náà lálẹ́sẹ̀ lónìí a máa sì yókù ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run tàbí inú mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kan náà láàmù lónìí lágbára Ọlọ́run ó ní tí wọ́n bá ń pẹ́ lágbájá lálùbáríkà à ń ta'ammala bi ta'ati Llahi ala nurin min Allah tí wọ́n bá ń pẹ́ lágbájá lálùbáríkà ìní kọ́ sẹ́ pé à ń ta'ammala bi ta'ati Llahi kọ́ máa ṣiṣẹ́ Alhaji bàbá lélẹ́wì rahimahullah mo dúpẹ́ tí mo tara Alhaji bàbá jáde mo sì tún sọ ní ìké ò tún máa lọ ọ̀dọ̀ Alhaji bàbá lélẹ́wì gbogbo jàmá tí ń wò mí bá ń pé Ọlọ́run bá mi kẹ́ Alhaji bàbá bá mi kẹ́ tó bá ti wú yọ́ máa kí òkú tiẹ̀ náà lọ́ọ́ bá mi kẹ́ bàbá mi àtàwọn òkú ọ̀run níta fẹ́ lò ń bẹ̀ ó ní wípé ká máa ṣiṣẹ́ pẹ̀lú àgbékalẹ̀ Ọlọ́run fún rẹ̀ bó ṣe gbé nǹkan kalẹ̀ ala nurin minallah lórí àfáà àbí ìbò lóní tí ń jálùbáríkà àtọ́dọ̀ tòun nígbàtàṣọ tí Ìmáàmù Àlì mẹ́rẹ̀ẹ̀rin tán
òun wá ní òun náà tún wá expatiate more ó wá ní tẹ́gbẹ́lágbẹ́já iṣẹ́ rẹ̀ lálùbáríkà ó ní tẹ́ẹ̀rì lára ẹni hàn ni pé àǹtà àmàlà bi ta'ati llahi ala nurin minallah tẹ́ntọ́lọ̀ ní òsèlú sí ìyá àti bàbá rẹ̀ iṣẹ́ rẹ̀ ò dí lọ màmá rẹ̀ pé ò lẹ́kọ̀ọ́ pàrọ̀ ohun ọ̀yá láti jẹ wá ọwá ní ọ̀sáàyè ni ó ẹ máa manage iṣẹ́ wọn lálùbáríkà torí pé lẹ́yìn Ọlọ́run ìyá àti bàbá rẹ̀ lọ́kàn tẹ́rìjú sàwọ́bàlá ẹni tíṣẹ́ rẹ̀ lálùbáríkà ilẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ó tí wà ń retí ẹ̀san lọ́dọ̀ ọba tó ní wá ń retí kọba tó ní wá yányán ọba tó ní wá ìwà ń retí ẹ̀san la nuridu minkum jasaan wọ́n gbéṣẹ́ lé ọlọ́ òṣìṣẹ́ mọ́ retí thank you so ṣe bọ́lọ̀ tí ni ò ṣe gbogbo ẹni tí bá wọ́n ń ṣe nǹkan ọ̀rọ̀ fẹ́ rányàn ọlọ́run kẹ́ ọ fẹ́ rányàn maka ọ fẹ́ rányàn ọ fẹ́ tó mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí tí ń fún ní nǹkan náà ni wọ́n jẹ́ number one tí ń bù number one tí ń bù lọ́kọ́ bù ní nǹkan ọgbọ́pọ̀ àwọn èèyàn ń ṣẹ́gan rẹ̀ àwọn tí ń ṣẹ́gan rẹ̀ náà lọ́kọ́ ràn lọ́wọ́ ọgbọ́pọ̀ àwọn èèyàn ń ṣàìdá sí tún fi dáadáa pààrọ̀ wọ́n wá ní kí ló dé ó ní mò ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ àfáà Habib bùn àbíbi ọwà ní iṣẹ́ ilẹ̀ lálùbáríkà ó lẹ́lẹ̀ kẹta wà á ń tẹ́tìrúkà mahsiyatillahi ala nuri minallah tàṣà ìkọba Allah bí tá ti dólò nínú gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ kankan tó wá ń jẹ́ pé iṣẹ́ tí ń ṣe kí ló lè máa fa oní ọlọ́run kí ọlọ́run ṣàánú rẹ̀ ọkọ̀ọ̀kọ́ gba ọtí o tó lọ sí wáàsí ọkọ̀ọ̀kọ́ gbé nǹkan lóòdí odi kíládé àwá ọ̀rọ̀ kíládé mo di àgbo ìran bàjẹ́ gbogbo wáàsí rẹ̀ bàjẹ́ gbogbo sí olóore yòókù tó ṣe ọbàjẹ́ ọ̀lálùbáríkà gbogbo ẹni tẹ́ bá rí pé àkómọ́ ṣìnà ìjẹkújẹ ìṣekúṣe ìnákúnà ọba gómìnà ṣe ó lù ẹ̀ jìbìtì alhamdulillah ọba mínísítà ṣe ó lù ẹ̀ jìbìtì alhamdulillah mo bá Ajíbọ́lá fún ẹ̀já ṣe lọ́jàlìkì àmọ́ ọ̀dá fún alhamdulillah Aláàfin Adéyẹmí kẹta mo bá wọn ṣe láàrin ọdún 8 ọ̀wà fẹ́lòmí tó lè pọn fóònù pa mo bá Aláàfin Adéyẹmí ṣe alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ ọba tó ní wáyányán gbogbo àjọṣe ní sí òmú jìbìtì dání Abdurraufi Adésọjí Arẹ́gbẹ́ṣọlá abáṣe dòní alájà wa Mansura bàbá wọn ló fún wa ní mọ́sálásí lájàgbá abáwọn ṣe láti 30 ọdún náà àtàlẹ̀ àdòní gbogbo àwọn ọlọ́lá tọ́lọ́run ọba kẹ́ bàbá wa Jísàfẹ́ Fákòyí abáwọn ṣe kárin ó tún fi dà wọn ọmọ gbogbo ẹni ọba ṣe sọ́ọ̀bá bẹ̀jẹ́ tọ́ ọba ti dúró pẹ̀lú òótọ́ ọlọ́run ọbẹ̀ pẹ̀lú rẹ̀ gbogbo ẹni tí ń lọ́lá tí ń ní mímọ̀ tí ń nípò tọ́wọ́ á jẹ́ pé ntọ́lọ́run ọ̀fẹ́ ni number 1 ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀làlùbáríkà ni aqulu qawli hadha astaghfirullah li wa lakum wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.